èyí lé o wọ́n lówó tó lé ní bílíọ̀nù mẹ́ta àtààbọ̀ ní Sanwo-Olu fẹ́ fi ra Lọfinda àti Faanu níná sọ́fíìsì rẹ̀. Olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Action Democratic Congress ADC ọ̀gbẹ́ni Fúnṣọ́ Dòhátì ti fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwo-Olu lórí bí wọ́n ṣe ń ṣe owó ìlú pàápàá jùlọ owó àwọn tó ń sanwó orí mọ̀kùmọ̀kù. Látìgbà tọ́rọ̀ náà ti lu sí gbangba ni ẹnu ti ń kùn gómìnà yìí lórí àwọn òbítíbitì owó tí wọ́n ti ṣètò sílẹ̀ fún onírúurú nǹkan tí wọ́n fẹ́ rà sí ọ́fíìsì gómìnà, igbákejì gómìnà àti ilé ọba Èkó nínú bọ́jẹ̀tì wọn. Mílíọ̀nù 7.5 náírà 7.5 million ni gómìnà fẹ́ fi pààrọ̀ omi olóòórùn dídùn tó wà lọ́fíìsì rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lo bílíọ̀nù 3 náírà 3 billion láti ra àwọn fáànù alátẹ̀tàn tí wọ́n máa ń gbaná sí lára sí ọ́fíìsì Ọbáfẹ́mi Hamzat tí í ṣe igbákejì rẹ̀. Bákan náà ni wọ́n tún ní òjìlénírínwó mílíọ̀nù náírà 440 million naira ní iléeṣẹ́ ìjọba Èkó tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde buwọ́lù láti fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì akọ́tàmì Lexus LX 600 bulletproof fún wọn lọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́. Yàtọ̀ séyìí wọ́n tún pèsè mílíọ̀nù 18.5 18.5 million fún ọ́fíìsì olórí òṣìṣẹ́ láti fi ra adìẹ ààyè bíi 2,000 kí wọ́n sì pín káàkiri ìjọba ìbílẹ̀ àti wọ́ọ̀dù tó wà nípìnlẹ̀ Èkó. Síwájú sí mílíọ̀nù 150 náírà 152 million naira ní gómìnà Sanwo-Olu buwọ́lù pé kí wọ́n fi tún omi inú ààfin ìdúgọ̀ràn ti ọba ìlú Èkó ṣe. Bẹ́ẹ̀ ni wọn yóò tún fi mílíọ̀nù 450 àti mílíọ̀nù 1 náírà 581 million tún ilé ìjọsìn St. Andrew's Anglican Church Òkè Pòpò nílùú Èkó ṣe. Lẹ́yìn náà ni wọ́n tún buwọ́lù mílíọ̀nù 30 náírà 30 million fún igbákejì gómìnà, èyí tí ìyàwó rẹ̀ yóò máa fún àwọn ọmọ bíbí ìlú Èkó lóṣooṣù, àti mílíọ̀nù 30 náírà míì fún ètò ìrónilágbára nípìnlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ Fúnṣọ́ Dòhátì ló ti ṣàlàyé pé òun ti kọ lẹ́tà ìta gbangba sí gómìnà Sanwo-Olu láti ṣàtúnṣe àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún. Mo ṣẹ̀ṣẹ̀ kọ lẹ́tà ìta gbangba sí gómìnà tán ni lórí àwọn iṣẹ́ àkànṣe fún ìdajì àti ìdákẹ́ta ọdún 2023 yìí. Mo sì ti tò àwọn ọ̀rọ̀ tó nílò àyẹ̀wò àti àtúnṣe sílẹ̀ fún wọn nítorí ó ṣe pàtàkì láti lo ọrọ̀ ìlú bó ṣe tọ́ àti bó ṣe yẹ, àgàgà nírú àkókò tá a wà yìí. Dókítà Abímbọ́lá Ọ̀yárínú ṣe sọ nínú ìwé ìròyìn Daily Trust. Ó ní ó bani lọ́kàn jẹ́ pé ìjọba ló ń jẹ èyí tó jù nínú ìgbádùn nígbà tí wọ́n sọ fáwọn èèyàn láti máa farada ìyà tó wà níta lọ. Àmọ́ ó ní àtúbọ̀tán nǹkan táwọn ọmọ Nàìjíríà fọwọ́ ara wọn fà ni wọ́n ń jẹ lọ́wọ́ báyìí. Dòhátì sọ̀rọ̀ síwájú sí i pé lódodo àwọn èèyàn lòún rí báwí dípò ìjọba nítorí àwọn èèyàn ò lè jẹun bí wọ́n ṣe fẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ìgbà ni wọ́n lè máa bú ìjọba nítorí kò sí àyípadà láti ọdún tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Dípò ká pariwo fún ìjọba lórí àwọn nǹkan amáyédẹrùn tí wọ́n kọ̀ tí wọn ò ṣe, èṣù náà la máa ń di ẹrù yìí lé lórí nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àti ti ètò ìṣèjọba wà lára nǹkan tí wọ́n fi ń gbá àwọn ọmọ Nàìjíríà. Àbí báwo lèèyàn ṣe máa fi mílíọ̀nù 7 náírà tán yányán ra nǹkan olóòórùn dídùn sínú ọ́fíìsì rẹ̀ nígbà táwọn tó ń ṣèjọba lé lórí ń dààmú kí wọ́n tó roúnjẹ jẹ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.